Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o. Mo kí yín o, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi. Nílé lóko lọ́nà lẹ́yìn odi pé ẹ káalẹ́, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, etí tẹ fi ń gbọ́ wa ò ní di o. Bákan náà ojú tẹ fi rí wa kò ní fọ́. Ó tún ti zẹ̀ o. Ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni? Pé kiri, ó tún ti zẹ̀, ó tún ti ṣẹlẹ̀. Ṣé ẹ mọ̀ pé àwọn àfáà lárí tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí? Àwọn mìíràn tún ti jáde o. Ṣé mọ̀ pé ìgbà tí tẹ́ ẹ̀ bá gbàgbé orin tí Bàrí tó sọ pé wọ́n ń pe wèrè ní wèrè ní wèrè ní, ó fi tewúrẹ́ jiyàn wèrè ní, wọ́n ń pe wèrè ní wèrè ní wèrè ní, ó ń gẹṣin lọ́sàn-án, ó ń gọmọ ènìyàn lóru wèrè ní. Ara àwọn wèrè yẹn náà lélẹ̀. Tí àfáà lárí ìyẹn àfáà Abdulrahman Bello àtàwọn bẹ́ẹ̀ 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 lọ. Ṣé rí, èmi ti sọ fún yín pé 2025 yìí ọdún ìdájọ́ ni. Bẹ́ẹ̀ ni, ọdún ìdájọ́ òun ni 2025 yìí jẹ́. Fún àǹfààní gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ pa lọ́lọ́ ẹ̀ ṣiṣẹ́ láabi. Ṣé rí 2025 yìí ó kàn mú yín jáde ni, yóò sì máa mú yín lọ ni. Ẹ̀yin ẹ fẹ́ la ẹlẹ́rìí gbọ́. Àwa náà sọ fún yín wípé a ò ní gbà. Ǹjẹ́ ẹ ti gbọ́ pásítọ̀ Sẹ̀lẹ̀ kan ni o. Pásítọ̀ Sẹ̀lẹ̀ òun ló wo èèyàn sùnsùnsùn ló bá pa fresh graduate, ó pa á fún àjò owó lẹ́yìn tó ti gba mílíọ̀nù kan àbọ̀ lọ́wọ́ arákùnrin náà. Ó ṣọ́ọ̀kì mi. Pásítọ̀, ṣe bẹ́ẹ̀ sọ pé Ìbàdàn lẹ́tọ̀ orí ti ní ẹ̀yìn afá, so orí tẹ́ta tí Ìbàdàn ti lọ, orí mi lẹ́ tí mú jáde yìí. Ó lọ fà o. Tí àfáà lárí tà sọ, àṣẹ táwọn pásítọ̀ gan-an ṣe kí ni, ó lẹ́tì kẹ́. Ǹjẹ́ ti gbọ́ ọ̀dọ́mọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ògúnbọ̀dé Quadri Adédàmọ́lá, ọmọ tí ọjọ́ orí ẹ̀ kò ju ọmọ ọdún méjìdínlọ́gbọ̀n lọ, ìyẹn 28 years old ni o. Ó kọ̀ déédéé pòórá láì ṣe so. Ó dàwátì ní ọjọ́ kẹrìndínlógún oṣù kọkànlá ìyẹn ní ọdún tàwa yìí 16th January 2025. Ọ̀dọ́mọkùnrin tó jẹ́ pé ó ṣẹ̀ṣẹ̀ kàwé gboyè tó ka political science education department ní ilé ìwé gíga ìyẹn Lagos State University. Ẹni ìṣẹ̀ṣẹ̀ jáde ní 2024. Tó dẹ̀ rọra mú ọ̀rọ̀ ajé tiẹ̀ tó rọra ń dá a ṣe ní wọ́rọ́wọ́rọ́ ìyẹn ní LASU campus. Ǹjẹ́ ẹ mọ̀ pé ó ti dàwátì báyìí? Gẹ́gẹ́ bí n tá gbọ́, àfẹ́sọ́nà ẹ̀ ló láwùn. Ó ní mo pè é, nígbà tí mo pè ó sì sọ fún mi pé òun bẹ níwájú ìjọ CCC ìlérí Olúwaṣẹ LASUTU. Ara tó fi jẹ́ pé ibikíbi tá a bá lọ ká máa dágbére nìyẹn. Ara tó fi dá pé tá a bá fẹ́ rìnrìn àjò ká dágbére òun lè yí o. Ó dẹ̀ promise pé mi ò ní pẹ́ dé o, ibi báyìí mo wà o, má wọrí o. Ṣé rí, ìgbà tí ọlọ́pàá ṣèwádìí lọ ṣèwádìí bọ̀ gẹ́gẹ́ bí nǹkan tí ìyàwó arábìnrin sọ, wọ́n máa lọ tẹ olùṣọ́ ọbẹ̀ nù. Olùṣọ́ nínú òun ò mọ̀ ọ́ rí, ó ní kò wá sí ọ̀dọ̀ òun lọ́jọ́ yẹn, kódà òun ò mọbi tó wà, ó lóun ò mọbi tó wà. Síbẹ̀síbẹ̀ ṣe mọ̀ àwọn agbófinró wọ́n tún tẹ̀síwájú, wọ́n tún ṣe ìwádìí lọ, wọ́n ṣe ìwádìí bọ̀, wọ́n tún lọ síbi àpò owó ẹni yẹn, ìyẹn báǹkì ẹ̀. Ibẹ̀ ló ti discover pé that same day tí ọmọkùnrin yẹn sọnù yìí, òun lọmọkùnrin yẹn bó láyọ̀nù 1.5 million. Òun lọmọkùnrin yẹn bó káàdì 1.5 million lákàntì ẹ̀. Ó wá jẹ́ ọjọ́ tó sọnù. Ẹ wá mọ pabambarì, àkáǹtì rẹ̀ yìí 1.5 million tó bó, àkáǹtì olùṣọ́ yìí ló bó sí. Láyọ̀nù tó bó, káàdì tó bó, àkáǹtì olùṣọ́ ló bó káàdì sí, ló bó 1.5 million sí. Pásítọ̀ dẹ̀ sọ pé òun ò mọ̀, òun ò rí lọ́jọ́ náà. Àkáǹtì pásítọ̀ àtọmọ pásítọ̀
ibẹ̀ ló bówó sí o. bẹ́ẹ̀ ni olùṣọ́ ibẹ̀ náà ni superior evangelist ó tún ní supinu wípé Tójì bàbá niyẹ̀ orúkọ yìí náà ni ó kọ́kọ́ deny pé òun ò gba owó, ṣùgbọ́n nígbà táwọn ọlọ́pàá fi ẹ̀rí hàn dáadáa tó fẹ̀rí hàn, ìgbà yẹn ló padà láwọn ó ní actually ó fi ṣèdúpẹ́ ni, ó fi ṣe ìdúpẹ́ àbí ìdúpẹ́ 1.5 million ṣó ń ṣe èrè ni, ṣé lérí ibu nìyẹn ni èèyàn fi 1.5 million ṣèdúpẹ́ ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ burú o, kí ló dé? ṣé ó fẹ́ ju gbọ̀pẹ̀ wa gbẹ̀yìn wa gbọ̀pẹ̀ wa gbẹ̀yìn wa ní 1.5 million? èyí ló mú káwọn ọlọ́pàá ṣe kí ni kí wọ́n tẹ̀síwájú, èyí ló mú wọn tẹ̀síwájú ẹ̀wà mọ́pá bá ń bá rí bẹ́ẹ̀. Ọlọ́run padà ṣe o, wọ́n rí òkú arákùnrin náà, bó tilẹ̀ jẹ́ pé òkú ẹ̀ lọ padà rí, wọ́n padà rí arákùnrin náà, ṣùgbọ́n sí ìyàlẹ́nu ẹ̀yin èèyàn mi, ẹgbẹ́ premises church ni wọ́n ti rí o, lọ́ ti rí òkú ẹ̀ níbi tí wọ́n sin sí. ẹjọ́ ṣe pásítọ̀ mọ̀ ń pa ẹ̀ gbọ̀pẹ̀ wa gbẹ̀yìn wa ẹ̀yà ara bíi ó pọ̀ pé èyí pọ̀ ẹjẹ́ ayọ̀ tẹnu kúrò èyí pọ̀ ó jẹ́ ọkọ lọ. èmi ti sọ fún yín tẹ́lẹ̀, èmi ìbánikẹ́jà máa ṣe báyìí, ẹni tá a bá ti ká orí mọ́ lọ́wọ́ wípé ó gbìyànjú àti fẹ́ pààyàn tàbí ó pààyàn, ẹ má jẹ́ adara wa láàmú o, ẹ jẹ́ kúkú fi òun náà ká pa òun náà, ká fòun náà ṣògùn owó. ṣé ẹ mọ̀ pé Nàìjíríà jẹ gbèsè? ká kúkú gbà pé a fòun náà di gẹrẹwu gbèsè, àbí kílẹ̀ ni mo fọ̀? ká gbà pé a fòun náà di gbèsè, kò ní sí wípé a sì tún jẹ gbèsè lọ. a kàn mọ̀ pé à ń fi wọ́n díra wọn ni, à ń fi gbèsè dí gbèsè. àwọn tó bá ti pa èèyàn kó yá pa wọ́n, bẹ́ẹ̀ ni kó yá pa wọ́n. ẹ̀yin náà rí àṣírí padà tún pé pásítọ̀ yìí ni ó sin arákùnrin náà, pásítọ̀ yìí ló sin arákùnrin náà. ẹ wá máa mọ nǹkan tó ká lọ́wọ́ pásítọ̀, ìbọn àti àáké òun ni wọ́n bá ó, pàápàá jùlọ lára àwọn ẹ̀yà ara arákùnrin yìí, ìyẹn ara àwọn ẹ̀yà Ògúnbọ̀dé Adédàmọ́lá tó ń wá òtún bẹ̀ lọ́wọ́ pásítọ̀. ìṣọ́kì ó gbé mi débẹ̀, ìṣọ́kì mi ó gbé mi débẹ̀ kẹ́ ẹ lè mọ̀ pé èlérí ibú ló pọ̀ jù nínú àwọn ìka ènìyàn yìí. ẹ wo Yorùbá Nation láfẹ́ òmìnira ilẹ̀ Yorùbá, òun ló jẹ́ wá lógún ẹ. ìyá mi bàbá mi ẹ bá mi ṣe kí ni, ẹ fà á ẹ bó kó lọ fà á, ẹ wo ẹ pín wọ gbòòrò ayé, ẹ jẹ́ kí ajẹ́kọ́ mọ́ àwọn èèyàn pé Yorùbá Nation nìkan náà nù àbáyọ. a ò ní gbà fáwọn wèrè arábì láti balẹ̀ wa jẹ́. God bless Yorùbá Nation. Ọlọ́run kó bùkún fún orílẹ̀-èdè mi o. ó dàbọ̀.